ṣọjọ́ ìbí o ẹ bá wa jó. ọkọ̀ ìbíjọkẹ́ ń ṣọjọ́ ìbí o ẹ bá wa yọ̀. DEACON Ọlájídé ń ṣọjọ́ ìbí o ẹ bá wa jó. ọkọ̀ ìbíjọkẹ́ ń ṣọjọ́ ìbí o ẹ bá wa yọ̀. kó pẹ́ láyé kó lálàáfíà nínú ayé. kó pẹ́ láyé kó má mọ̀ kóró lórí ọmọ. torí tọ́lọ́jọ́ ìbí mi o DEACON Ọlájídé Àjàyí àbúrò yèyé Bọ́bagùnwà aya Ọ̀túnba pósítà tó ṣọjọ́ ìbí lónìí o ló jẹ́ kí n máa wí pé bàbá mo mọ́pẹ́ mi wá, bàbá mo mọ́pẹ́ mi wá. ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ ọpẹ́ yẹ Jésù ọba, ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ ọpẹ́ yẹ Jésù ọba. mo mọ́pẹ́ mi wá, bàbá mo mọ́pẹ́ mi wá, bàbá mo mọ́pẹ́ mi wá. ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ ọpẹ́ yẹ Jésù ọba, ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ ọpẹ́ yẹ Jésù ọba. fún ìdásí ẹ̀mí mi ló jẹ́ kí n wá yíyan, kóre tó ṣe nílé mi ló jẹ́ kí n mọ́pẹ́ wá. mo wà láyé o lálàáfíà la ṣe ń bá ọ dúpẹ́. Ọlọ́run jẹ́ kó ṣàmọ́dún o láyé o, Ọlọ́run jẹ́ kó ṣàmọ́dún o nínú owó. bàbá mo mọ́pẹ́ mi wá, bàbá mo mọ́pẹ́ mi wá. ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ ọpẹ́ yẹ Jésù ọba, ọlọ́pẹ́ lọ́pẹ́ yẹ ọpẹ́ yẹ Jésù ọba. ọlọ́jọ́ ìbí ẹ̀mí àṣekù pọ̀ ọdún láyé o. Ọlájídé congratulations lórí ti kábọ̀. nínú owó pẹ̀lú àlàáfíà nínú ìlera. Ọlájídé congratulations lórí ti kábọ̀. yèyé Bọ́bagùnwà ní kí ẹ o pé kó pẹ́ láyé. Ọlájídé congratulations lórí ti kábọ̀. ọkọ̀ tí ń rèlú Àbújá dàgbò gbé mi dání. ilé DEACON Ọlájídé Michael Àjàyí gangan ni mò ń rè. òní ọjọ́ 17 oṣù kẹfà nínú ọdún ńláyàjọ́ ọjọ́ tó wáyé. DEACON Ọlájídé ọkọ̀ ìbíjọkẹ́ Victoria aya Àjàyí ẹni bá rọdún tuntun tó bá fi ṣayẹyẹ kò léèwọ̀. kẹ́dà ó láròjinlẹ̀ kó mọ̀ pẹ́ dá ní mórí ọba mímọ́ ń wú. kò nílò ẹrú àtẹrù kó tó ṣe ni lóore. ọpẹ́ kàǹkà lọ́ba mi òkè fẹ́ràn. èyí gangan ni ṣé Mrs. Títílayọ̀ yèyé Bọ́bagùnwà ọmọ Àjàyí aya Ọ̀túnba pósítà tó forílẹ̀-èdè United Kingdom ṣe léèfi pè mí sórí aago láti bọ́lọ́jọ́ ìbí yọ̀sọ́ba dániwáyé ká tún wúre ẹ̀mí gígùn fún gbogbo ọ̀rẹ́ àtẹ̀yìn ojúlùmọ̀ pátápátá tó fẹ́ dénú. ẹ bá mi tẹ́wọ́ àdúrà. DEACON Ọlájídé Michael Àjàyí dádì Enoch dádì Epsiba ọkọ Mrs. ìbíjọkẹ́ Victoria ọlọ́jọ́ ìbí mọ̀ bá mi ṣàmì bí mo ti ń wúre. o ò ní rógun ìfàsẹ́yìn láéláé lẹ́nu iṣẹ́ àtijẹ àti mu ò ní dìnira fún ọ. ikú òjijì ò ní bá ọ lálejò láéláé. o ò ní ṣubú sọ́wọ́ abínú ẹni. o ò ní kàbùkù níbi tó o ti ń gbayì láéláé. ọba mi òkè ò ní jẹ́ kó o dẹni ẹ̀tẹ́ lọ́wọ́ àwọn tí ń gbé ọ gẹ̀gẹ̀ ṣe ọ́ lóore. o ò ní bá wọn fàlàáfíà pìtàn láyé. àjíǹde ara kó mọ̀ jẹ́ fún ọ lọ́jọ́ gbogbo. ọdún owó ọdún ìgbéga ńlọdún ọdún ìyá jẹ́ fún ọ. lórí iṣẹ́ lórí òwò àtòun gbogbo tó o bá ti ń dáwọ́ léṣe. aya rẹ ò ní dáya láya. orí olórí ò ní ṣe bàbá fáwọn ọmọ t'Olúwa bá fi ta ọ́ lọ́rẹ. kó o gbó kó o tọ́ kó o fọwọ́ páwú kó o tún fèrè kìdóbì. ọlọ́jọ́ ìbí ọdún yìí ò ní já ṣe mọ́ fún ọ. ńlẹ́ o ọmọ olókè kò mòkè gígùn èdú ilé àwọn ẹ̀fọ́ kú mòye. ọmọ wọn nílùú Ẹ̀fọ̀n aláàyè tó fàbújá ṣe lé. ire gbogbo tí ń bẹ nílùú Àbújá kó bá ọ wálé. o ò ní bá wọn tàjò gbé sájò. Mrs. Títílayọ̀ Àjàyí aya Ọ̀túnba pósítà ìlẹ́rù yèyé Bọ́bagùnwà tìlú Èrìjìyàn Èkìtì. ó lóun mọ rírì àbúrò tóun ló ṣe é fi ọ̀yàngàn nígbà gbogbo. ó ní kọ́gẹ́ fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì gbèdé bí ẹni gẹ̀gọ́ yangan. kó bá òun ṣèyí fún wọn lónìí ayẹyẹ ọjọ́ òbí rẹ̀. ajá kì í jámọ́ lẹ́yìn ẹkùn. ikú ò ní yà yín ní wéréwéré. ó di dandan kẹ́ ẹ pẹ́ fúnra. ọlọ́jọ́ ìbí àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.
pẹ́ láyé kó má mọ̀ kóró lórí ọmọ.